Ọ̀gá màmá ṣe bílẹ̀ ṣàbí kí àbí tó wáyé kó mo pán ara mi wá sí left. Ẹ máa kọ́ ẹsẹ̀ olúwa kejì. Ọ̀gá ìjẹ wàhálà o. Kò kí ọ̀wọ̀n ṣẹ́nìtì. Ṣé kí n bá yín bomi? Mi ti ẹ̀ mọ̀gbà tẹ́ wọlé àbí wáìnì tútù ni kí n bá yín gbé. Ọ̀gá! Where you dey carry my oga come? That place. Oh, oga no drink. Oga never like this before. Oga. Wo. Jẹ́ fún ẹ ibi tọ́rọ̀ wà yìí bó bá rí báyìí bó ṣe rí ọ̀gá ti ya wèrè. Ó rẹ̀ mí náà lójú o. Gbogbo bí mo yín bọ̀gá sọ̀rọ̀ nínú ilé wọn dá mi lóṣù náà kàn jáde lọ́gbọ́n. Wèrè ni bí wèrè ṣe wèrè ni bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn bó ọ̀gá ṣe ń lọ bí mo ṣe ọjà ló ń lọ. Ìjà ni àwọn òbí òde mọ ọmọ kékeré nǹkan sì wà lọ́wọ́ ẹ wòlé ayé ta ló fi kàn àwọn ajá ẹ òde sí pẹ̀lú ẹ o kánà àwọn ajá yẹn wà pẹ̀lú ẹ tó máa ń kó kiri yẹn ni wọn bá dì í mú ọjà ló ń lọ lọ́wọ́n ọba o má jẹ́ kọ́ mọ̀ wọ́n máa ya wèrè ọ̀gá. Jọ ọlọ́àjò dà fún ẹ wàá sórí eré òun sórí burúkú lọ́jọ́ Jímọ̀ jọ wàá sáré bọ́sì tá ń sìn wàá lọ dọ́kadà dúró wàá sáré lé ọ̀gá lọ sórí bèrè tó bèrè lọ́wọ́ mi sínsìn wàá lé ọ̀gá lọ wàá lọ bèrè lọ́wọ́ wọn. Ọ̀dẹ̀ òpònú ayérádà wọn lẹ. Ó bàjẹ́ ó dà pọ̀ gà kọlu ẹ̀gbà tó ń lọ wèrè ti wọ wèrè ti di méjì ọmọ kékeré jẹ lọmọ yìí o ọmọ ìwà ṣiṣẹ́ ńlẹ̀ wa ni o wèrè ti wọ́ lára èmi náà Ọlọ́run ọba o ṣé bí wèrè ṣe máa ń ràn lélẹ́yìí ọmọ ọlọ́mọ tó ṣe maid wèrè ti wọ̀ òun náà lára ọ̀gá ti kọlu àwọn òbí ọ̀dẹ̀ mọ́. Lóòótọ́ ni mo lè fi òye tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ mi ìyá amòye àmọ́ tí wọn bá fi lọ̀ mí èmi ì dá sí i ó kàn jẹ́ pé àròkò ńlá lolúàwọ̀ paránṣẹ́ sí mi yìí. Màmá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi ṣe rí kí n tó dé ọ̀dọ̀ yín mo ti rìn ẹsẹ̀ mi gan fẹ́ kọ inú wọn rìn mọ́ ẹ jọ̀ọ́ tẹ́ bá rọ́ṣọ́ dùn kó mọ́ mi lára ẹ jọ̀ọ́ ẹ ro ìkúnlẹ̀ àbíàmọ́ mọ́ mi lára ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi
mo ti jìyà ẹ jẹ́ kémi náà jọ̀rọ̀ ẹ jọ mà. Ọ̀dà kò burú gbogbo ń tọ́ bá wà náà ní ọ̀la tó ṣe. Bó o ní ọmọbìnrin tó jókòó tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó o ló ṣe jẹ́ sí ọ. Àfẹ́sọ́nà mi ni mà. Ǹjẹ́ ẹ ti jọ lájọṣepọ̀ tó ẹ̀mẹsàn-án? Jù bẹ́ẹ̀ lọ mọ́. Ó ti dà báwọn. Ẹ̀bí afẹ́gun òbí sí òbí ti lálẹ́ o. Ìwọ ọ wà fún mi láàyè ó sì gáfárà fún mi díẹ̀. Ọ yẹjú fún mi díẹ̀. Èmi àti ọmọbìnrin à sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin. Èmi rẹ̀ lọ́rọ̀. Ó dá mi lójú pé mi ò fi ìyà jẹ yín. I don't even treat you guys as my workers. So kí ló wá dé? Kí ló wá dé tó jẹ́ pé irú nǹkan báyìí lẹ fẹ́ fi san ẹ̀san fún mi? I am asking you guys for the last time. Where is my wrist bangle? Ẹ lè sọ̀rọ̀. Ṣé rí tí ẹ bá jẹ́wọ́? Tí ẹ bá jẹ́wọ́, I am going to call in the police. Ọ̀gá, bó ṣe rí ni mo ti sọ yẹn. Ẹ̀yin lẹ mú sá. Mo ń gbìyànjú àti ṣàlàyé fún yín pé mo rí nílẹ̀ẹ́lẹ̀. Òótọ́ mo fẹ́ mu. Àmọ́ mo kọ̀ rántí pé ẹni ká má máa fọwọ́ kọ̀ọ̀kan tẹ́ bá ti ń wọ̀ sára. Nǹkan tí mi fi mú nìyẹn. Àmọ́ kò pé sígbà yẹn báyìí lẹ wọlé. Fúra yín náà lẹ mú nǹkan yín sá. Ọ̀gá bó ṣe rí gangan ló ṣe sọ. Torí mo rántí pé mo gbìyànjú àti bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n bàbá ọlọ́kadà tó gbé yín ẹ má yẹ kó gbé yín ní next time olóòbùkún ni o. Bàbá fẹ́ fi ẹran yín yẹpẹ o. Bó ṣe gbọ́kadà wọlé náà ló ṣe dá yín padà. Tó mi ráyè gbọ́ ọ̀rọ̀ mi gbọ́. Ọlọ́kadà gan mo mọ plate number Bajaj ni olóòbùkún ni 787D ni number ọ̀kadà ẹ̀. Ó gbé yín gbàkúgbé ni o. Can you guys hear yourselves? Ṣé ń gbọ́dọ̀ tó ń jáde ń gbòòrò ẹnu yín ṣá? Ẹ ṣú ọ̀pẹ gbádùn. Ìwọ ló rí mi. Bẹ́ẹ̀ni sá. Òun lọ́kadà ló wá gbé mi. Ọ̀kadà mo mọ nọ́mbà ẹ̀ 787D Bajaj. Are you normal? Bajaj kọ́. Ó ń sínwín ni. Látọjọ́ tí mo ti dáyé ní ogún ọ̀kadà rí. So how come? Ẹ fẹ́ jẹ́wọ́ àbí? Ẹ fẹ́ jẹ́wọ́? Okay. Boss. Sherry, tẹ́ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bó ṣe wà yìí láti di ìjọba wọn ní jẹ́wọ́. Ó yẹ kẹ́ fún wa láyè ká lọ tí wọ́n mọ́bì kan ká nù wọ́n ṣe léṣe bí wọ́n máa jẹ́wọ́. Àpárọ̀ ògbèjò sá, àpárọ̀. Will you shut up? Ẹ parọ́ bíi ti báwo? Ṣó possible kọ́gà wá sílé ká máa mọ̀ ni? A wà pẹ̀lú ọ̀gá all true ni. It's better kẹ́ jẹ́wọ́. Kẹ́ sọ bí tí wrist band ọ̀gá wà. Okay. Ẹ fẹ́ jẹ́wọ́, right? Fine. I know what to do. Okay, Joe. Ẹ̀gbọ́n ní ẹ̀rọ tí fẹ́ sọ. Bóyá pé ẹ̀mọ̀ pé ọ̀gá èèyàn gidi lọ̀gá bí àgbàtẹ jáde lọ bóyá ẹ̀mọ̀ pé ẹ̀yin máa mọ̀tí bí ẹ̀ ti lè mọ̀tí yóò kí ọ̀gá lè kí ọ̀gá lè dá nìyẹn. Will you shut up? wá ẹ jẹ́ sọ kí nìkan fún yín. Tí ẹ bá jẹ́wọ́ èèyàn tó mú nǹkan tó ga wá èmi fún ara mi ni màá fọ ara mi pa yín. You are a very stupid guy. Ṣó possible ká mọ̀ tí ká mọ̀ pẹ̀lú wa mọ̀ ni? Ẹ wo bí o, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ó máa dà fún yín kẹ́ jẹ́wọ́. Kẹ́ sọ bí tí wrist band ọ̀gá wà. If not, ọ̀gá máa pa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀gá ó possible kí wọ́n pa ọmọ rẹ̀. You are dead. Àpárọ̀ ìjẹ́bọ̀ àdọ̀gá. Ẹjọ́. Ó máa yẹ pé torí pé ẹsẹ̀ ń dùn àbọ̀ ó ń dùn mí ilé agbá mi létí mi nínú ọ̀yẹ́ pa àbọ̀jẹ̀ lè lé gbẹ̀. Wọ́n bẹ̀ ní sọ́ọ̀rù iṣẹ́ gbogbo àwọn yìí tó ga ń sọ. Ó sọ yìí tó gbá kiri. Àdáyé ìfẹ́ bàjọ́ gbà mí létí. Àbẹ́yìn lọ sọ pé ń béèrè mi. Bẹ́ẹ̀ni, àwa là ń béèrè yín. Ẹ káàsán. Àmọ́ mi ò dá ojú ìmọ̀ ẹ má bínú. Òdú ni ẹ̀yìn
ẹ̀yin ṣàìmọ̀ fọlọ́kọ tiwa. Bẹ́ẹ̀ni. Ọ̀gá wa ló rán wa sí wípé ká fún yín ní owó yìí. Bẹ́ẹ̀ni, that's 1 million naira and it is for you. Ọ̀gá wa ló ní ká fún yín. Ọ̀nà àwọn láìkí ibi tẹ́ ń gbé àti irúṣẹ́ tẹ́ ń ṣe. Ṣé wá rí 1 million naira tó wà ń bí báyìí? Ọ̀gá wa fẹ́ kẹ́ fi gba very good apartment. A conducive one. Ṣé rí tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ lórí iṣẹ́ yín? Ọ̀gá wa máa tún take care at any other thing tẹ́ bá need. So that 1 million naira is for you, sir. Ọ̀gá yín ní kẹ́ fún mi ní 1 million naira. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ má bínú mi mọ̀ ọ̀gá yín yìí. Ìrèwọlé ni orúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Olówó kan ṣoṣo tí ò pé méjì lágbègbè tá a wà yìí. Ìrèwọlé ló ní kẹ́ fún mi lówó. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi sọ fún pé ó ṣe mo dúpẹ́ o. Kẹ́ tún wá bá mi jíṣẹ́ fún wípé òkèlè gbígbẹ tèmi pẹ̀lú àlàáfíà ó tẹ́ mi lọ́rùn. Èmi kì í báyàn ná owó ẹ̀jẹ̀. Ẹ fúnra o, ẹ fúnra, màsílẹ̀, ẹ fúnra o, ẹ fúnra, ẹ fúnra o, ẹ fúnra, àmọ́ṣá ló fi já lọ́fúnra, àfúnra àjà ló fi jì, onílé òfúnra ó lè ní oko lọ. Ẹ fúnra, ẹ fúnra o. Kí lédè tó fẹ́ rí mi? Mo fẹ́ kó bá mi lájọṣepọ̀. Ó fẹ́ kí n bá ẹ lájọṣepọ̀. Nǹkan tó fẹ́ nìyẹn. Ó yá. Ẹ fúnra o, ẹ fúnra, màsílẹ̀, ẹ fúnra o, ẹ fúnra, ẹ fúnra o, ẹ fúnra. Aláwòlélẹ̀ Beyioku bá mi lájọṣepọ̀, àjòjì náà tún bá mi lájọṣepọ̀. Ìbálòpọ̀ tọ́lẹ̀ ní lójú oorun ojú ayé ló gbogbo ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ayé lẹ rí o, yọkàn máa ṣe ń bí àlá ni. Ọmọ mi, ìwọ mo rí kí ọ̀ká rẹ̀ ó kú gbìyànjú, ó kú iṣẹ́ takuntakun. Ó rí ọwọ́ pọ̀ ní obìnrin tó lè ṣe tó ṣe ìfàfẹ́sọ́nà rẹ̀, ò ṣe èso sì ní yáì. Àmì mà, ẹ wò màmá yín lẹ ṣe jù, ẹ kú àdúró tì wá, Ọlọ́run á túbọ̀ máa lọ́rọ̀ ẹ̀mí yín. Àmín. Àgbáyé àdẹ̀dàlẹ̀. Àmín. Ṣẹ́gun ṣẹ́gun. Àìdúpẹ́ ara ẹni, ẹ mọ̀ wá já fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọmọ mi, ìwọ ti parí gbogbo ìgbìyànjú tó yẹ kó o ṣe lórí ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ wa kù sọ́wọ́ ọlọ́rọ̀ gan-an. Beyioku ọmọ rọpò, ǹjẹ́ o ti ṣetán láti gbé ìgbésẹ̀ tọkàn? Bẹ́ẹ̀ ni màá mo ṣetán mọ́. Ẹ kú jókòó sísítà mi. Ẹ pẹ̀lẹ́. Sísítà Àánú. Ma. Ṣé bí mo ṣe ń gbàdúrà lọ́lẹ́ẹ̀kan níwájú ọba májẹ̀mú, ọba tí a kò gbọdọ̀ pè jẹ́rìí rọ́. Ohun tí a mú mi rí ni wípé
ìyà ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń jẹ ẹ̀ mọ́wọ́ sí o ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí òun lẹ̀ ń jẹ kò dẹ̀ kí ń ṣiṣẹ́ ayé àrílé ọkọ gbé yín àti àgọ́nà tó ń da àbúrò yín láàmú ìyà ẹ̀ṣẹ̀ bàbá tó bí yín lọ́mọ lẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni ohun tí a mú mi rí nìyẹn. bàbá mi ẹjọ́ máa ná ní ọ̀nà wo. Jesus Jehovah níwọ̀n ìjọba má jẹ́ nípa ṣe bí mo ṣe ń fi ẹ̀mí béèrè nígbà ayé bàbá yín ó ní àwọn àṣemáṣe kan tí bàbá yín tó ti ṣe bàbá yín ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé jẹ́ wọ́n ti sọ ilé aláyọ̀ wọ́n ti sọ di ahoro ìgbé ayé bàbá yín ìkà ni wọ́n fi ṣe o ìkà ni bàbá yín ẹ má jẹ́ ń tàn yín a kò mú mi rí wípé ọ̀nà àbáyọ wà fún yín nítorí pé iṣẹ́ ibi bàbá yín ó pọ̀ jù ó pọ̀ gan ẹ dẹ̀ mọ̀ wípé bíbélì fi yé wa wípé a ó gbẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran kìíní títí dórí ìran kẹta ara èrè o ẹ dẹ̀ mọ̀ pé bí akínkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ ẹ̀sùn máa náà yẹn tàn yín ó máa le torí pé a kò mú mi rí ọ̀nà àbáyọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláàánú lọ́lọ́run máa ṣètò àwọn àdúrà kan fún yín Ọlọ́run bá fẹ́ nínú àánú ẹ̀ kó ṣàánú fún yín kẹ́ lè bọ́ nínú ìdààmú tí bàbá tó bí yín lọ́mọ tó kórè sí àlàáfíà ni fún yín. àwọn mi ò rí jù bẹ́ẹ̀ lọ. Florence pẹ̀lẹ́ mo bẹ́ẹ̀ di àtàyìn ni ó dùn bàjẹ́ bírèkù tó bá fẹ́ sí kó parí ẹ̀ o àtàyìn dùn kó parí ẹ̀ o mo dáadáa bí a jẹ kí ni fẹ́ gbàdúrà sí àmín. má fi fẹ́ mọ̀yàn fẹ́ mọ̀yàn. ọdún kò ṣe bí àwọn wọ̀rẹ́ ọdún kò ṣe bí àwọn yóò san kò san yóò san kò san wẹ̀rí má fi dá mi wò. nígbà táyé gbógun dé tí kò sólùrànlọ́. Uncle Bayo ẹ káàsán. Ẹ mọ̀ mí ni Uncle Bayo nílé mọ́mì junior ẹ̀gbọ́n yín ẹ rántí ojú mi ni. Ẹ ti tóbi gan, ẹ ti chop up gan Uncle Bayo. Sodiq. Sodiq èmi mi náà ti tóbi ya. Ọmọdé àná ti dàgbà alábì mi náà ni ẹ ra sà. Ọ̀gbẹ́ni òye ń kọ́ ẹ. Mi ò mọ ẹ rí mi ò rí ẹ rí. Obi èmi ò ṣe Báyọ̀ o. O ti gbọ́? Sọjí ẹ̀yin náà mi náà mi Sodiq. Gbogbo pé òun pè rẹ̀ ń Sodiq àbí mo ń pè ń Sodiq òun pè mí ní gbárawo kan yẹn sàkámàǹjẹ ni kí ló fẹ́ gangan ṣé wọ́n tó fẹ́. Ẹ sà ẹ̀kọ́ ṣe ni pé mo wá sọ́dọ̀ ọ̀nkù mi kan ládùúgbò yìí ni mi wá bá wọn lé mi dẹ̀ mú fóònù mi kúrò ní débi tí máa pè wọ́n so mo dẹ̀ fẹ́ padà sí Ṣàngó mo ṣáà ní pé tẹ́bá kan tẹ̀ lè raise mi ní nǹkan kan tẹ̀ fi lọ sí Ṣàngó kí n padà. Torí pé onídòwò mọ́tò ló ṣe ń pè ra ń Sodiq ló ṣe ń pè mí ń Báyọ̀ Sọ́jí lórúkọ mi o. àánú bóyá ẹ fẹ́ jọ wọ́n ni o èmi Sodiq ni mi bóyá ẹ kàn fẹ́ jọ wọ́n ni bọ̀ ẹ àti bàdá Báyọ̀ dàbí ìbejì ni Ọlọ́run. torí tó bá dọjọ́ mi máa lọ straight kò ṣe pé a máa lu sàkámàjẹ kò ṣe pé a máa parabulate tàbí a máa miscoran kiri àdúgbò àkúmọ̀ yìí rí àmẹ́yẹ tó ṣu yín máa fún ẹ one condition 100 naira ló wà lọ́wọ́ mi ó yẹ kí mi gan gbọ́ ọ̀kadà ni
but all because mi mu pure water ma ní láti mu bottle water tí bá délé ńsìn so fún mi 15 naira kí n fún ẹ 100 naira. ẹlẹ́gbọ̀n 1 naira kò sí lọ́wọ́ mi òun náà mo ṣe ń tọrọ owó lọ́wọ́ yín mo ní 1 naira lọ́wọ́. kò máa fún rembrandt gan-an má máa ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn máa ṣètò afọ́lọ́run ni. ẹ ṣé gan ẹ ṣé. odidi ọjọ́ mẹ́sàn-án gbáko ló fi tọrọ báárà káàkiri àdúgbò. ẹ káàárọ̀ sá ẹ jọ̀ọ́ sá mo need help yín sá ẹ sá ẹ jọ̀ọ́ ara popsi mi ni ó yá ó dẹ̀ pọ̀ gan so doctor wa ní pé ká lọ wá owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀ mo ti ṣiṣẹ́ mo ti hustle láti rí àwọn owó díẹ̀ ẹ mọ̀ pọ̀ iṣẹ́ mélòó mo fẹ́ ṣe láti rí àdúró owó yẹn bó mo ṣe wá ní pé pẹ̀lú owó iṣẹ́ tí mo ṣe tí mo ti rí díẹ̀ pé kí n tún jà láti kọ bẹ̀bẹ̀ láàrin àdúgbò wípé àwọn èèyàn bíi tí mo rí wọn lójú àánú báyìí kọ́kọ́ tí ẹ ṣàánú mi kọ́ help mi ẹ jọ̀ọ́ sà ẹ má jẹ́ kí dájú mi kú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ẹ ṣé gan sà. owó báárà tó bá gbà fún ọjọ́ mẹ́sàn-án náà ló kó lọ sí sọ̀lẹ́kùlẹ́jà láti lọ ra ohun èlò àṣejẹ. o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní di àṣejẹ náà ní dédé aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́sàn-án. o gbọ́dọ̀ kánjú jẹ o sì tún gbọ́dọ̀ jẹ tán kíákíá nítorí aago mẹ́sàn-án ò bọ́ nínú ilé. Tútù